ẹ káàbọ̀ padà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu dá àwọn èèyàn kan nídè, àwọn ẹlẹ́wọ̀n, àwọn tí wọ́n ti dájọ́ ikú fún, àwọn tí wọ́n ti wà lọ́gbà ẹ̀wọ̀n lọ́jọ́ tó pẹ́, àwọn tí ọjọ́ orí wọn ti ń dàgbà, wọ́n wà láàrin àwọn tí wọ́n ṣíjú àánú wò àti àwọn tó dàbí ẹni pé wọ́n ti fẹ́ parí àsìkò tó yẹ kí wọ́n lò lọ́gbà ẹ̀wọ̀n. Àpapọ̀ iye àwọn yẹn ni ó fẹ́ jẹ́ bíi àwọn 175. Kí lẹ̀yin rí sí ìfojú àánú wo ni ìdásílẹ̀ yìí? Bẹ́ẹ̀ ni, ìgbésẹ̀ tó dáa ni. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ń gbé ìgbésẹ̀ tí ó mú kí ìkùnsínú tó lè ọ̀nà àkọ́kọ́ láti yanjú làásìgbò rẹ̀. Torí àwọn tí wọ́n ń da omi àlàáfíà lóru, àwọn kan lè ní ìkùnsínú sílùú ìgàn. Gbogbo ọ̀nà yìí láti máa tù wọ́n lójú kí àlàáfíà ò lè jọba. Àti àwọn tí wọ́n wo sàkún pé ìdájọ́ òdodo nǹkan ni wọ́n rí gbà nígbà náà lọ́hùn. Lára wọn ni bàbá Abat Macaulay, lára àwọn aṣíwájú tí wọ́n kọ́kọ́ ní àfojúsùn ìlàkàkà láti gbalẹ̀ ilẹ̀ lọ́wọ́ àwọn amúnisìn. Àwọn ìbò aláwọ̀ funfun. Bẹ́ẹ̀ni. Àwọn ni wọ́n máa fìyà jẹ Abat Macaulay. Wọ́n rí pé àwọn tó ju wọn kọ́là ní bàbá ọ̀hún. Àwọn òyìnbó ń dọ́gbọ́n ní 1913 pé ó gbọ́dọ̀ dá sọ́rọ̀ òṣèlú kankan mọ́ o. Ó sì dàbí pé ìwà ọ̀hún kò sì gbọ́dọ̀ dípò kankan mú ní ilé iṣẹ́ ìjọba. Gbogbo làkàkà yìí tí bàbá òun fi fàyè lẹ̀, ọ̀daràn sì so mọ́ lọ́rùn. Bó rẹ̀ ti làkàkà fún yìí tó. Ẹlẹ́wọ̀n ni tó ti ṣẹ̀wọ̀n rí. Ẹni tí wọ́n ti fi nǹkan kan ká lápapọ̀. Ó wà nínú àwọn tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu síjú àánú. Tí a bá tún wò ó, Mama Fasta, Major General Mama Jia Fasta, ọ̀rẹ́ mi nù ajagunfẹ̀yìntì Muhammadu Ibrahim Babangida ni. Kódà wọ́n jọ sórí bẹ́ẹ̀dì kan náà rí. Ètò tó lè jí bẹ́ẹ̀ ni pé lọ́jọ́ ìgbéyàwó wọ́n jọ ń ṣe best man fúnra wọn ni. Kódà àwọn ìyá wọn mara. Ọ̀rẹ́ àti kékeré báyìí ni wọ́n jọ lọ iléèwé ni, wọ́n jọ alákọ̀ọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ ìgírámà ni. Owú jíjẹ ń bẹ láàrin wọn. Láàrin méjèèjì. Ṣùgbọ́n wọ́n nífẹ̀ẹ́ ara wọn dọ́kan. Ntẹ́nìkan bá ṣe ẹnìkejì náà padà ṣe. Àwọn kan nígbàgbọ́ pé ìfura pé ó mà ṣe é ṣe kó jẹ́ pé Babangida ń wò pé òun ti da ààrẹ, ọkùnrin náà padà di ààrẹ, ìyẹn fi lọ́ọ̀dì ìdìtẹ̀gbàjọba. Bẹ́ẹ̀ fail coup ní o pé coup ọ̀ngán wáyé o, wọ́n sà wọ́n jọ ń gbà náà lọ́hùn. Wọ́n dẹ̀ fi ní ọdún 1986 ni wọ́n pa Mama Fasta. Kódà ó tún jẹ́ kan náà àwọn tí máa ń kọ̀wé, poet ni, àwọn ìwé onítàn, àwọn ìwé bíi àpamọ́, wọ́n ṣàjò oníwèé tí máa ń kọ̀wé. Kódà ó ṣe tán àti gbàmì ẹ̀yẹ gan nígbà náà lọ́hùn. Kó wọn òjòdó gbàmì ẹ̀yẹ ọ̀hún torí pé ọmọ ọdún 45 ni wọ́n dá ẹ̀mí rẹ̀ légbodò lásìkò gbà náà lọ́hùn. Lẹ́nu lọ́lọ́ yìí làwọn tí wọ́n jẹ́ adájọ́ ilé ẹjọ́ iléeṣẹ́ ológun tí wọ́n court martial ẹ̀ ló ń padà ń kábàámọ̀ pé òun ò fún láǹfààní àti gbọ́ àwọn ẹ̀rí tó tó, bíi pé script ní tí wọ́n kọ fún wọn. Àwọn náà kà jáde. Ìgbésẹ̀ tán ní kí wọ́n gbé tí wọ́n fi sí wọn lẹ́nu. Bẹ́ẹ̀ ni wọ́n ń tẹ̀lé. Ọkùnrin ọ̀hún kábàámọ̀. Bóyá àwọn nǹkan tí ààrẹ rò papọ̀ rèé pé ẹni tá a ti tàjẹ́ rẹ̀ lẹ̀ lọ́nà àìtọ́, ó yẹ ká síjú àánú wò, ká dáríjì, ká mú àwọn kankan kúrò lára ẹ̀. Bákan náà làwọn ògòní. Àwọn ògòní 9 eléyìí tí Kẹ́nsàrò wíwà tó léwájú fún ẹ rí i pé tẹ́lẹ̀ náà ìtọ́ dáa jù ni. Torí pé kí làwọn ògòní tí Kẹ́nsàrò wíwà tó náà jọ mọ̀wé tó kọ̀wé tí wọ́n máa kọ̀wé onítàn. Kí ni aláfojúsùn ni pé ilẹ̀ bàbá wa lẹ ti ń wapò yìí, ìyà àjẹkúdórógbó. Àwa gan tẹ́ ń wapò lọ́dọ̀ wọ ọ̀jọ̀rọ̀. Àjọrọ̀. Ẹ ti bà gbogbo ilẹ̀ wa jẹ́. Ẹ wá máa àwọn èèyàn péréte, ẹ mú bọ̀dí láàrin wa. Ẹ ń fowó bọ́n bí ẹ ń bọ́ ọ̀sà. Torí pé àwọn ògòní tí wọ́n bá lè dóko dá, wọn ò tún lè dẹ́ja pa lódò mọ́ torí pé ẹsẹ̀. Gbogbo kìíní yẹn ti bà ẹja, ó ti bodò ẹja wọn jẹ́. Àwọn ilé làwọn ìjọba Abacha náà nígbà náà lọ 1997 ni wọ́n sìn bolẹ̀. Wọ́n fẹ̀sùn kàn wọ́n pé àwọn náà ń ṣèkọlù sí àwọn tí wọ́n jẹ́ àwọn adarí ìlú. Eléyìí tá a bá túrò àwọn èèyàn bẹ́ẹ̀ lójú kò léèwọ̀. Àtàwọn igun èèyàn míì. Ẹ rí i pé àfojúsùn ìjọba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bó ṣe ní àtúntò lẹ́ka ètò ọrọ̀ ajé, pínpín rí láàrin àwọn ẹ̀yà tó wà nílẹ̀ Nàìjíríà
náà ni ètò ìdáríjì ìbomirin náà ló wáyé eléyìí tó yẹ pé gbogbo nǹkan tí àbùkù tó ti lọ lọ́jọ́ tó ti pẹ́ ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó tó rí pé ó jẹ́ ìyá Yorùbá bí kò sí pé ẹni tó ní àfojúsùn ìṣàkóso ìṣèjọba eléyìí tó yẹ pé ó rí pé ní tó lè mú kílẹ̀ yìí kí ìràpadà ògo rẹ̀ tó gbogbo nǹkan tílẹ̀ fi lè dàgbàsókè lẹ́ka ètò ọrọ̀ ajé ni o dídàpọ̀ wáwò níbi ìṣàkóso ni o ẹ̀ka ètò ààbò tó lọ́ọ̀rìn tó rẹ́ẹ̀rí pé nígbà kan gbogbo 1980 wọ́dún 1990 ilẹ̀ mọ́ wà lára àwọn orílẹ̀-èdè tí máa lọ pẹ̀tù sáwọ̀ bẹ́ẹ̀ni àwa dẹ̀ tí wọ́n fẹ́ máa pẹ̀tù sáwọ̀ fún bẹ́ẹ̀ni so a ti ń rí ìjákulẹ̀ lórí àfojúsùn wa gbogbo ààrẹ sì rí pé a ní gbogbo àmúyẹ láti dàgbà iná ní gbèsè tààrẹ ń gbé tí mo sì rò pé ọ̀tún tí ó gbọ́ ọmọ ìlú yóò káwọ́ tì lẹ́yìn kó lè mú àtúntò yìí kó lè jalè. now lóòótọ́ ni kò sí bó ti wù kẹ́dà ó máa ṣe tó. bẹ́ẹ̀ni kùdìẹ̀kùdìẹ̀ kí ọmọ wa. yàtọ̀ sí kùdìẹ̀kùdìẹ̀ ààrẹ Yorùbá ní tábà kákó gbẹ̀yìn sọ́wọ́ ọ̀tún kákó gbẹ̀yìn sọ́wọ́ òsì káwá fẹ̀yìn rìn wọgbó sẹ́yìn ẹni tí ó yin ní òyìn ẹni tí ò ní ní òní pẹ̀lú gbogbo nǹkan tá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe àwọn kan ọ̀sà ìbẹnu àtẹ́lù pé bóyá tó yẹ kó dorí ẹ̀kọ́ nǹkan ló dorí ẹ̀kọ́ mò ń bọ̀ lórí eléyìí o ẹ jẹ́ ká wo àwọn nǹkan tí àwọn kọmitì tí wọ́n gbé kalẹ̀ yìí ó jẹ́ àwọn. alẹ́nulọ́rọ̀ ni bẹ́ẹ̀ni. inú ètí ẹni tó jẹ́ agbẹjọ́rò àgbà mísàwé tó dájọ́ Lateef Fagbemi ló léwájú. tó jẹ́ kan nù wọ́n. wọ́n wá ní kí làwọn nǹkan àmúyẹ tí wọ́n fi wò pé àwọn èèyàn yìí tọ́ sí ìdáríjìn tàbí wọ́n tọ́ sí ojú àánú pé ẹni tó bá ti lákọ̀ọ́kọ́ wọ́n wo àwọn tó ti lé ní 60 ọdún àwọn tí ìlera wọn ò péye àwọn ọ̀dọ́ tí ọjọ́ orí wọn ò tí ì pọ́dún 16 àwọn tí wọ́n ti lò lé lọ́dún 10 àwọn tí wọ́n ní àkọọ́lẹ̀ tó dáa tí a rí pé ìgbésí ayé wọn ti yí padà àwọn tí ó jẹ́ pé wọ́n já síwájú nínú ọgbẹ́ wọn ń bẹ̀ tí wọ́n jáwò kọ́ ṣe dáadáa níbẹ̀ ó wà nínú àwọn nǹkan tí wọ́n wò mọ́ wọn lára bákan náà ni àwọn tí wọ́n ti kọ́ṣẹ́ ọwọ́ kan tàbí kejì níbẹ̀ tí wọ́n rí pé kíní ẹ̀ ń ti mọ́ wọn lára ó ti di bárakú fún wọn wọn ò pé tán bá ti jáde kíní yẹn máa jẹ́ nǹkan tí wọ́n mọ̀ ṣe ọkàn wọn ti kúrò níbi ìwà ọ̀daràn gbogbo àwọn nǹkan yìí ló wà nínú nǹkan tí wọ́n kà sí àmúyẹ tí wọ́n fi dáríjìn àwọn tán dáríjìn yàtọ̀ sáwọn tó jẹ́ wípé a ti dálẹ́jọ́ ọkú lọ́nà tí ò tọ́ adálẹ́jọ́ ẹ̀wọ̀n lọ́nà tí ò tọ́ àwọn yẹn náà pè ní wọ́n fún wọn ní posthumous clemency. Ọmọyẹlé Sowore ó ní nínú gbogbo àwọn tá a kà á lẹ́hun táàrẹ Bọ́lá Ahmed Tinubu fún ní ìdáríjìn kí ló dé tí wọn ò mú Nnamdi Kanu mọ́. bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin ara lélẹ̀ kan sí Ọmọyẹlé Sowore bó jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ náà ó wà níwájú tá a tún pẹ́ ẹ̀kẹ́ lù Ọmọyẹlé Sowore ó jẹ́ àwọn tí òyìnbó pè ní opportunist àwọn tẹ́ pé Ọlọ́run lọ́kàn ṣàánú fún wọn. Ọlọ́run ṣàánú fún wọn. Wọ́n lórí ọ̀fẹ́ gbà. Wọn ò yẹ. Wọn ò tọ́ sí àwọn nǹkan kan. Wọn ò tọ́ sí. Àwọn tí ẹ pé wọ́n kàn sa àǹfààní kan yálé wọn. Bí ipò wọ̀ máa gọ̀. Bẹ́ẹ̀ni. Tí èèyàn tó gọ̀ gidi ọkàn dolówó. Bẹ́ẹ̀ ni irú Ọmọyẹlé Sowore. Torí pé ọ̀nà tí ń gbà sọ̀rọ̀ ṣé kò rí àwọn àlàkalẹ̀ àti ẹ̀rí máa jẹ́ mi ìṣó eléyìí tí àwọn ẹ̀sẹ̀ elétò ààbò. Tí wọ́n mú jáde. Ọ̀tẹlẹ̀múyẹ́ lórí ìgbésẹ̀ tí Nnamdi Kanu tó gbé. ẹni tó dá ẹgbẹ́ lẹ̀ ẹgbẹ́ tí ń pè fún orílẹ̀-èdè olómìnira ó fẹ́ yàgbà láì tẹ̀lé ìlànà àtẹ̀lé ó ní káwọn IPOB tí wọ́n dá ẹ̀ka tó ń gbébọn ECN ọ̀dàn sẹ́gbẹ́ kan ó ní kí wọ́n máa yìnbọn pa àwọn tó jẹ́ òṣìṣẹ́ ọba láwọn agbófinró iléeṣẹ́ ológun ni o iléeṣẹ́ ọlọ́pàá ni o wọ́n sì ń dáná sun iléeṣẹ́ ọlọ́pàá irú ẹni bẹ́ẹ̀ ló ní pé kí wọ́n tó fi okùn ẹsẹ̀ rẹ̀ tí wọ́n sì tó darí jìbò. lásìkò EndSARS. ó ní ẹsẹ̀ lú èkó bolẹ̀. gbogbo eléyìí náà ni ẹ̀rí táwọn èèyàn mú jáde f'Ọmọyẹlé Sowore. pé ó dàbí ẹni pé ìrònú tiẹ̀ gan gbà mí kò fẹ́ bá tayé mu torí pé bó ṣe máa ń sọ̀rọ̀ ó máa ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tó ti jẹ gàba lórí ilé ayé. àkọ́kọ́ nìyẹn lẹ́ẹ̀kejì ni pé lára àwọn fídíò tí ó jẹ́ ìrìmọ̀jẹ̀mẹ̀sọ kétékété ló Nnamdi Kanu hàn nbi pé tẹ bá rí lágbájá tẹ bá rí Sanwó-Olú ẹsẹ báyìí fún ọlọ́pàá mélòó lẹ ti gbẹ̀mí ẹ̀ lónìí ọlọ́pàá mélòó lẹ ti pa ilé àgọ́ ọlọ́pàá mélòó lẹ ti dáná sun wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kà á fún lórí gbogbo ẹ̀ náà ló hàn síta tẹ bá rí lágbájá ẹ̀ kọlù tẹ bá rí iléeṣẹ́ lágbájá ẹ̀ kọlù. tá a mọ̀ ni pé Ọmọyẹlé Sowore ó lè jẹ́ pé àṣírí tiẹ̀ ò tó tú bóyá náà nípa kan tó kó pẹ̀lú àwọn Nnamdi Kanu
tíjọba ò tí ì ríbi tanná wá torí pé Nnamdi Kanu sì làgídí síbẹ̀ lọ́gbẹ́ ẹ̀wọ̀n. àwọn tó bá ti jẹ́ orogún ìjọba ni Ọmọyẹlé Sowore máa ń súnmọ́. kápẹ́ yẹn bá jẹ́ pé ẹni tí wọ́n ti ṣèrọ ni bóyá kò bá lè kà bòròbòrò díẹ̀ bóyá kò bá rí Ọmọyẹlé Sowore ká pé ara àwọn alágbàtẹrù àwọn rèé torí pé ó dá ilé ìbáraẹnisọ̀rọ̀ ìgbóhùnsáfẹ́fẹ́ Nnamdi Kanu dálẹ̀ tẹ́pẹ́ ń gba bẹ̀ẹ́ ṣàtakò ìjọba tó sì ń jẹ́ káwọn ará òkè òkun kí wọ́n máa rí ìjọba orílẹ̀-èdè bíi ọ̀dàlẹ̀ àti àbọ̀dàràn irú eléyìí ó ṣe káwọn Ọmọyẹlé Sowore náà wọn ní ipa tí wọn kó ń bẹ. Nnamdi Kanu sọ pé òun nígbàgbọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà àti pàápàá páwọn tí ń bẹ ń bẹ gan pẹ́ranko ni wọ́n. bẹ́ẹ̀ni gbogbo nǹkan tí ọ̀dà ti ń fẹnu rẹ̀ sọ. so ṣé lè náà ni wọ́n wàá wò tán fi síjú àánú wò ó. àti pé ìgbẹ́jọ́ náà wọ́n fi tọ̀rọ̀ rẹ̀ ilé ẹjọ́ ní ọ̀sọ̀ bọ́yọ́ lẹ́bi tó jẹ́ o bóyá kò sí lẹ́bi tó jẹ́ ó dìgbà tí ilé ẹjọ́ bá tó gbẹ̀rẹ̀ ló fi jẹ́ pé ọ̀rọ̀ pé ẹ fọwọ́ òṣèlú tó kí làwọn àgbààgbà láti ẹkùn rẹ̀ ń wò nígbà tí ń dà lóru ọ̀nà wo ni ń gbà kì í lọ. lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ní wọn náà ń bá bẹ̀bẹ̀ ní ìsìn ṣùgbọ́n sáwọn náà kì í lọ ńgbà tó ń ṣe gbọ́n ẹ̀ tó bá kì í lọ ọgbọ́n sí wọn lẹ́nu. bẹ́ẹ̀ni àbí wọ́n bọ́ bọ́ńbọ́ tí ó sọ pé a kì í lọ kò gbọ́ ni o Ọmọyẹlé Sowore ń ti tiẹ̀ ọ̀rọ̀ rẹ̀ kìí sòní wọ́n ní ọ̀rọ̀ ọjọ́ mi ni àbúrò ẹni tó lòun làgbẹ́ ẹni ọ̀rọ̀ ọjọ́ mi ni. tá a bá fojú inú wò dáadáa ó máa ń ní nǹkan àmúyẹ tá a máa ń wò mọ́ yẹn lára tẹ́yìn náà bá gbọ́ àwọn nǹkan tá a sọ a rí i pé ó ti ní ibi tí wọ́n fi òdiwọ̀n sí kí wọ́n tó sọ pé láti ṣètò dáríjìn ó sì láwọn ikọ̀ tí wọ́n gbé kalẹ̀ ìṣe pé Bọ́lá Ahmed Tinubu ló ń wọnú prison yard ẹ̀fẹ̀lẹ̀ ilẹ̀ ọyẹ mélèé jáde ẹ̀yọ̀ǹda eléyìí. nígbà bá sọ criteria àwọn tó jẹ́ alábòjútó ọgbà ẹ̀wọ̀n wọn eléyìí ọ̀dà oko gòjá èyí lè nìkan wá tún kọ́ o ẹ jẹ́ ká tún wo Nnamdi Kanu lẹ́yìn tẹ́ pé bó ṣe nàró máa dájọ́ ilé ẹjọ́ kan rèé adájọ́ ilé ẹjọ́ gíga tí sì ń láálí rẹ̀ láwọn ìbú ńláńlá nínú ilé ẹjọ́ kódà ilé ìlàsàn tó ń tiẹ̀ lè rán yàn lẹ́wọ̀n míì sí irú ẹni bẹ́ẹ̀ tí ò tí ronúpìwàdà ìwà ẹ̀dá tó wù ilẹ̀ ń béèrè fún ètò ìdáríjì fún. ọ̀pọ̀ náà tó ń dáríjì àwọn tí wọ́n ti rí gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ bí àwọn ṣe nǹkan tí ọ̀dà tí wọ́n ti tọrọ àforíjì. Jésù Kristi gan lórí àgbélébùú gbọ́n kò lè kan mẹ́gbẹ́ òsì ìkan ń bẹ̀bẹ̀ pé àwa mọ̀ sẹ́ńtì wà ẹni tí wọ́n kàn yóò ṣe o ìwọ sì tún pé ọmọ sàkúta di búrẹ́dì kọ́ gbà ọ́lẹ̀ kọ́ gbà wálẹ̀ pé bàbá ẹ̀dá kan tẹ́ bá dé ìjọba yín o tó nígbàgbọ́ pé ìjọba kan wà tí Jésù ọ lọ ẹ rántí mi ìjọba yín o èmi ṣe o Jésù sì dá lóhùn bí ìsọ̀rọ̀ látàárọ̀ pé lónìí ni o àtèmi àti ẹ. yọ pẹ̀lú mi ń paradíṣe. ó túmọ̀ sí pé ìrònúpìwàdà ni máa mú ìdáríjì wá ẹni tí ìrònúpìwàdà ò tọ́ sí ìdáríjì. Nnamdi Kanu ò ronúpìwàdà kò rí pé tó ń ṣe ọ̀dà ó sì nígbàgbọ́ nínú agídí ẹ̀ náà lára àwọn tí wọ́n ṣe ń tì náà lélẹ́yìí wọ́n ti dé ààyè kan kì í ṣe àwọn 175 ni wọ́n forúkọ wọn sílẹ̀ àwọn 294 ni wọ́n forúkọ wọn sílẹ̀ ọ̀ọ́dúnrún ó dín mẹ́fà náà ni àwọn tí wọ́n forúkọ wọn ránṣẹ́ sí ààrẹ bẹ́ẹ̀ ni tí wọ́n kọrúkọ wọn jáde ṣùgbọ́n àwọn 175 láàrin wọn náà ni wọ́n rí ojú àánú gbà lélẹ̀ tó túmọ̀ sí pé mọ̀kànmọ̀kàn ni ó ṣeé ṣe kó tó padà kan ẹlòmíì náà lọ́jọ́ iwájú tàbí lọ́dún tí ń bọ̀ Ọlọ́run nínú àánú ẹ̀ orí yeye ní mògùn o ta ìṣe bẹ̀ ni ò ló ń ka o tá a bá dé gbogbo àwọn ọgbà àtúnrọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ tí wọ́n ń jìyà fún kọmọwọ́ mẹsẹ̀ kan nípa rẹ̀ Ọlọ́run ní jẹ́ ká ṣìṣe Ọlọ́run ní já ṣì mú Ọlọ́run ní já ṣì jẹ Ọlọ́run ní já ṣìlẹ̀ tẹ̀ wọ́n sì ní sì wá mú lágbára Ọlọ́run ẹ̀jẹ̀ àyẹ̀bá ká padà wá bàbá dé á tẹ̀síwájú Ojú Abẹ́ lètò ètò lójú abẹ́ ẹ kú kalẹ̀. Yeah.